أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. سجايو بوا النبي dáadáa nígbà tá fa wa Adigun ẹ̀rín ni tèmi tí wọ́n ṣe zikiri lẹ́ẹ̀kan wọ́n alẹ́ni tí ó bá lè yo bua Nabi kó gbàgà rẹ̀ kó máa lọlé AINU RIDOH wo ke pé aha na kun jẹ́ ká jọ máa manage ara wa ni sallallahu alayhi wa sallam. allo zamani náà débi pé kò sí Zaidu tí ò ní gbójú sókè wo mítà nle epo lásìkò yìí àwọn bàbá gan bá ti jókòó síwájú gan wọn. dákun búbe dákun. dawamallahu hayatahu. wá sí ọgbà kólekóle ntí gbogbo àwọn bàbá mi ti wí bàbá Sheikh Lukman Ọlọ́run ní bá dáadáa yín jẹ́. àmín. bàbá mi sí gini Mola Nasiri ẹ̀mí yóò gùn bá mi. bàbá àgbà ọ̀gá gbogbo wa ní Ògo Ìlọrin Ògo Ìlọrin kò sí àwa wẹ́rẹ́wẹ́rẹ́ yìí náà lè yọ wá kó mbẹ́ Ògo Ìlọrin náà ní gbogbo ẹ̀ bàbá Bariga tí yín ò ní bàjẹ́ gbogbo ẹ̀yin bàbá mi ẹ jọ̀ọ́ èyí táwọn àgbàlagbà ti ń wí fún wa yìí máa ń sọ wá sí pé ṣé wá sí ọjọ́ kan táwọn ó ṣe fún ọ ní òye ọ padà ìwọ tó gbọ́rọ̀ sí mọ́mú jí mọ́ yín lẹ́nu. sẹ́ẹ̀rí tí a bá fẹ́ káyé yìí ọ́ dáa wọ́n ní if you want the world to be a good place to live it starts with you. gbogbo ẹni tó fẹ́ káyé yìí ọ́ dáa kò í ṣe pé ká sọ ọlọ́rọ̀ nìkan ìwọ náà bẹ̀rẹ̀ nǹkan kan. dawamallahu hayatahu. gbogbo àwọn tá à ń ṣe rọ́dù tá à ń ṣe rọ́jìmù fúnra wa yìí kò le tó bá wọn. ẹ má jà á ṣe rọ́dù fẹ́ nìkan mọ́ ìwọ náà mú tọ́pìkì kan kọ́ mọ́ tírìtì ẹ̀. ìsìláàmù yìí ń jọ́ tọ́lọ́ ń parí ẹ̀ ó ní al-yawm akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam madina. ìsìláàmù ti pé o la yankus abadan kí ló fẹ́ dínkù mo sọ fẹ́ nìkan pé islam ò lè tọwọ́ ẹnìkan bàjẹ́ ó kọ́ bàbá ti ẹnìkan ní ó bàjẹ́ látọwọ́ rẹ̀ bí gbogbo wa ti wà yìí tá à ń ṣe dáyín a dàbí ẹni tí wọ́n kó sínú mi dànù pé kó máa gbá bọ́ọ̀lù ni klọ́ọ̀bù ò ní yàtọ̀ láyé klọ́ọ̀bù ò ní pààrọ̀ ọkọ̀ àmọ́ kò sí bí wọn ò ṣe ní ṣéǹjì nọ́mbà jẹ́ sí wọ́n lè má ṣéǹjì nọ́mbà jẹ́ sí àmọ́ orúkọ tí ọmọ wà lórí rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni Owen ti lo 7 Man U Eric Cantona ti lò Ronaldo ti lò Alexis Sanchez ti lò Di Maria ti lò bí gbogbo wọn ti wá lò ó tóun náà jẹ́sí yẹn ò kú òní rẹ́dì Islam ò lè kú òbí ó ti wà ó kọ ẹ̀yìn ẹ̀ ni wọ́n kàn máa parọ́. dawamallahu hayatahu. ó ń kálukú ni kó tún oko ara rẹ̀ ṣe láti ibi iṣẹ́ tí bá ń jẹ́ bàbá Sheikh Lukman ẹ foríjì wá díẹ̀ sẹ́rí èpè ò lè má máa wọnú ọ̀rọ̀ wọn ọba tó wò sòsò tó gbá kírun ṣe pé ó ní fàwẹ́ ló ń lé musallina ẹni tí ọ̀wá kíkọ́. dawamallahu hayatahu. olórí ibú sílẹ̀ lómi yóò ní ọ̀rọ̀ táwọn bàbá yẹn sọ wọ́n kó rọ́ọ̀dù fún wọn ìwọ náà ò ní dàgbà. dawamallahu hayatahu. ń ṣàlàyé pírọ́blẹ́mù wa fún yín ni o bàbá ṣe é mọ̀ pé Cairo lẹ́yìn gbé sára àwọn eléyìí ọ̀rọ̀ tútù ọ̀wọ̀ wọn létí o ẹ fi anabi náà bí líni wà ṣídà ló fi jíṣẹ́ tọ́ba ara wọn tó tutù anabi ọ sọ̀rọ̀ tí wọ́n tutù bá anabi ọba lé ní Ọlọ́run ní sọ fún pé wàlá kunta fazan galizal qalbi. dawamallahu hayatahu. ẹ wà àwọn eléyìí nísìnyí wọ́n ti gé wọn ní húsínù lọ máa yasma òun náà ṣe wọn gbọ́ nǹkan kan. dawamallahu hayatahu.
sáàdì tọrọ ìkẹ́gẹ́ fún àná Muhammad. sallallahu alayhi wa sallam. ibi tá ń lọ pọ̀ àti ẹ̀yà bí kankan ọ̀nà fọ́jìnà. bàbá Sheikh Musa Ainu Ridoh. dawamallahu hayatahu. bàbá gbọ́ oníyanjú inú ilé àwọn àgbàlagbà ò ní bàjẹ́. àmín. ẹ sì pa àwọn tí wọ́n bí yín. ní tí òjì ẹ pa wọ́n ni pé àdélé wọn kẹ́nu ọ̀nà wọn sì ti kẹbu. dawamallahu ní hayatahu. sọ fún gbogbo èèyàn wa pé tó bá jẹ́ pé mọ̀ ni wọ́n máa ń nánú ilé yín fi ṣe fáàrí lánàá. tó bá kó owó dé lónìí tí ò sí mọ̀ nbẹ̀ oríire ó burú. ẹ má bínú ẹ ní tẹ́ni ká má ṣe mọ́ ni o. àmọ́ ẹ jẹ́ kó mọ̀ pé oríire ó burú. ọmọ ọjọ́ mélòó ni wọ́n ti wọ́n náà gbé ta ní àfúnyàn ká ó lójú ni. ìjọ náà lọ dá ó tún àwọn ṣéwù ti gbé ta ní àfúnyàn ẹ kà á ṣéwù níwọ̀n tó lè ka sọ̀ láti fà á ti yanjú. dawamallahu bàbá hayatahu. àgbà oníyanjú ẹ kú ìmú yín bò mí ọlọ́run bá wà pẹ̀lú yín sá ilé náà ò ní bàjẹ́. àmín. èmi ò lè sọ̀rọ̀ ọlọ́run fún ọ kó kóró ojú tó bá fẹ́ gbọ́ wá sí àwọn tí ń pààyàn lẹ́kún lọ àlìkìyámọ̀ kò lè tó bá wọn. bàbá Musa Ainu Ridoh dawamallahu kí ni tó hayatahu. gbé gbogbo wa débí yìí ẹ ti já gbogbo èèyàn tán ẹlẹ́ fún animali zaitu àsìkò tí bàbá fún ìdí ní Àjàní Bello wọ́n ti gbé zúdù wọn lọ́rùn ọlọ́run bá wa kẹ́ wọn àwọn ni wọn ò ní gbowó wá sí lọ́dọ̀ rẹ o níbi tá a ti èmi ní túmọ̀ sọ fún ọmọ pé bó bá sì 990 mọ̀ lọ́ta èmi náà ń wojú ẹ̀ ni má pàkéjì ayé rẹ̀ níbi tí ò sí tí ò ní jí o débi tó ń lọ́nu bàbá Musa Ainu Ridoh kí ló dé tọ́lọ́run fi ṣayé yín báyìí. qabilili zana bil uzina wala. ó jẹ́ ń pè sí ọ lẹ́nu ká má kò sí ọ̀dà wí. qabilili zana bil uzina wala. ẹ wo ọ̀rọ̀ tí àwọn àfa wa sọ Mawlana bàbá ńgbà tí wọ́n gbowó ọpẹ́lẹ̀ kan wọ́n á ní Ainu Ridoh ò ní dòde ẹnìkan kọ́ bànújẹ́ ìwọ tó ṣàdúrà ọjọ́ méje tán ni o ṣe sàárà yan gan lásán náà ní kan fọ́ o ní tún kà sá díẹ̀ lọ fún o tún ní go out you have it too ṣé wọ́n tá di òjèrè lèyìn òjèrè. qabilili zana bil uzina wala. bàbá mi olówó lágbà Mawlana Sirru bàbá mi lámúnigun àfọ olówó àlìkọ́ọ̀sì mi má nà fìlà wọn sórí májè tán àwọn kan bẹ tá pé sìmẹ́ǹtì odidi bíi báàgì mẹ́jọ náà ń gbé kí sórí fìlà wọn tán dé sìmẹ́ǹtì báàgì mẹ́jọ ni ìwọ tí bàbá rẹ tán yẹ pé fáànù yín ń jò má fara wé àwọn yìí hùn díẹ̀díẹ̀ ni. bàbá Ainu Ridoh ẹ sọ̀rọ̀ 94 foreign Sheikh Abdulrahman foreign. ọkọ ìyàwó tuntun. ó ti fẹ́ lóògbó kì í ṣe ọkọ tuntun. kọ́bìlì ihsana. qabilili zana bil uzina wala. bàbá Ainu Ridoh kí ló kó gbogbo wa lẹ́rú síbí inú òtútù yìí tẹ́lómi ò ti ṣe mara tán tí ó ti ṣe mara tẹ́ni. àwa jòkó tì yín pé àní Ainu Ridoh yìí bàyàn nu jẹ́ inú tiwọn náà gbọ́dọ̀ bàjẹ́. qabilili zana bil uzina wala. òjijì kan sọ fún ọ pé kò dá sáwọn èèyàn dédé ìwà tó bá wù sí wa láwùsí ọ ìjọ náà lọ bẹ̀rẹ̀ tó ní ká máa ṣe kẹ́lìmọ́tò àjíṣà ń lé yín sóò sí èrè. pẹ̀lẹ́pẹ̀lẹ́ búlúbúlú. àǹgùlà wọ́n ní kí n má ṣe pé wọ́n jáde àǹgùlà ẹ má bínú ojú yín láti ní ṣe àwọn máa mánéjì ẹ ní o. tasafa ya so ichi tasafa. ṣé bí Amẹ́ríkà lẹ́ ń lọ bí àwọn tí wọ́n bí wa ṣé wọ́n lọ Amẹ́ríkà ẹ̀yin lẹ́ ń lọ London lẹ́ ń gba Cairo lọ yìí ṣé bá Amẹ́ríkà tí wọ́n náà fẹ́ lọ́nu tó ń yẹ ẹ̀pọ̀n rẹ ránṣẹ́ sáràlú èbó o tún aráàlú èbó tí wọ́n sọ pé tẹ́ ẹ bá fọhùn sẹ́ mọ̀ pọ́ wà ń bì àyà rẹ wá ń já nítorí pé o fẹ́ lọ ìlú èbó o tún wọra rẹ ńlẹ̀ o ti ṣòfò. aláṣìírí ẹ̀pọ̀n yìí náà. wọ́n ní aláṣìírí yín lọ́wọ́ tẹ́ bá àfa tí n bá gbọ́ tẹ́ bá dún ọ̀rẹ́ lómi tí ọ̀dá sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ wọn bí dakọ́ sọ̀rọ̀ ọmọ tí ń fún lówó ti sọ pé àfa tẹ́ bá sọ̀rọ̀ sẹ́ mọ̀ pọ́ wà lọ́wọ́ mi musa yé mi rẹ̀ bí tí mi dòrò kẹ́hún mi jẹ́rẹ́. Innamali zanu garizu zabidu fagizili zana yati kasima fagizili zana yati kasima. ẹ
dákun ẹ foríjì mi odidi àná odidi ọmọ lẹ fún mi. إنما الإحسان حيث ثابت. ń sọ fún gbogbo wa pé ẹjẹ́ á da Islam yìí ti dúró déédéé o déédéé tí àwọn bàbá àtàná ṣé mú ìdí nkú àwọn kan fi òkú wọn ṣe kọ́ńtẹ́ǹtì ṣé bá a ti rí ibi táwọn sọ̀ kalẹ̀ sí mo lèmi àti yín sọ̀ sí. فكسل إنسان. dákun jẹ́ kọ́rọ̀ mi kó lè ní ìsìjáàmù nísọ̀kalẹ̀ wáàsí torí tá a bá sọ̀rọ̀ mi kan náà wáàsí náà ni. ibi tí sọ̀kalẹ̀ sí ni pé gbogbo wa ni mo fẹ́ sọ fún ọ pé látẹ́kìnà tú min rahmatillah. من رحمة الله. sórí tó ń béèrè tí ò tí ì déhùn gbogbo líìsì tó kọ líìsì tùdú rẹ tó kọ pé 2024 yìí ṣe báyìí ṣe báyìí. ẹ dákun ẹ mọ jáde òde. لا تقنطوا من رحمة الله. ń sọ fún gbogbo wa pé má jákàn nínú orí Ọlọ́run o ẹ̀yin lẹ́jẹ́ bàbá ṣe olùpọ̀nù wọ́n rò káwà fún oníwàásí nìkan la dáràn ni ọ̀pọ̀lọpọ̀ wèrè yín tí lè fìdí ẹgbẹ́ múlẹ̀ ńkọ́ ọ̀hún wá sàlátù ó tún lọ fìdí ẹgbẹ́ múlẹ̀ ẹ̀yin oníjàlábí kéékèèké náà sílẹ̀ fà o ọ̀ sọ fún yàn pé kó wá lọ bọ̀gún ó ti sọ fún pé kò ságbára nínú àlùkùránì gbogbo ẹ̀yin ọmọ kéékèèké tẹ́lẹ̀ ṣe jàlábí tó ní kíyàwó ìyàwó ọmọ wá sí abẹ́ èèyàn lòun wá ọmọ oníkọ́ wá lórúkọ wá jàṣẹjẹ kan sọ́mọ́ fò sí lábẹ́ ni gbogbo tó ń kálukú bá gbé Islam yìí ṣe èmi máa ń sọ wá sí pé tó bá jẹ́ pé èmi Abubakari tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹnu mi ni kẹ́ ẹ gbọ́ ẹ má wò ṣe èmi ni kọ́lọ̀ mọ́ gba gbogbo iṣẹ́ tí mo ṣe. kí ló ń wá kiri ṣé torí ayé yìí náà ló fi fẹ́ lọ sẹ́fà kó o kú lójijì bá nǹkan fẹ́ gbé ọkàn bá fáńkọ́ńbọ̀dù rẹ kí ló sọ fọlọ́hún bàbá Bariga bóòlù ẹ ti ń bá a bọ̀ látà náà ń táyé yẹyìn dì sí. Alhamdulillah. gbogbo ẹja máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí máa ń sọ fẹ́ nìkan yìí tó fẹ́ rò sí mi ìhun ní tí ní ìwọ kọ́ ló ń bá mi bọ́yàwó mi. gbogbo wa lọ́lọ́run kẹ́ lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ kí ló dé tó dúpẹ́ lérí tọ́lọ́run ṣe fún ọ. orí olóore ló ń wo àfa alágbájá ti lọ London àfa alágbájá ń lọ múra December ti tún dé tán o lọ yá o gbọ́múlé látàkọ́ lọ wọ̀ ọ̀sẹ̀ méjì péré ni ojú rí ọmọ tó bá dé airport padà. ń sọ fún gbogbo wa pé má sọ òpù rẹ nu má torí pàdúrà rẹ ò tí ì gbà lónìí kọ lọ bí tọ́lọ́hún ò sí o ìjọ tó bá padà kí n sọ kalẹ̀ síbẹ̀ àwọn ọ̀dọ́ àbá mi arúgbó mi náà ya wèrè kí sọ̀dọ́ nìkan níbo lọ́mọ mi ti jogún wèrè ṣé bọ́jú àwọn tó mẹ́ńtọ̀ rẹ ni ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ á dá nǹkan ti wọlé síbẹ̀ Ọlọ́run ní jí ó bàjẹ́ Àmín. bàbá ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún Àmín. èyí tẹ́ ẹ ṣe lọ́dún yìí dáa kì í ṣe pé àfẹ́ wá tiẹ̀ náà lẹ́ẹ̀mí bàbá olówó lágbà kí ẹ̀ á mú mi àtàní kò sì ná mẹ́wàá kò sì lè jà lásà tó sì mọ̀ pé ara ṣe tù débi ni má ṣe bá òun o tún wá ní àpàdé lẹ́ẹ̀mí ànípàdé mọ́ alájọjẹ pé pé níwájú ta ní subahana rabbika. ẹ tún gbé mọ́tò lọlé padà ó tọrọ lẹ sọ alibulubulu Allahu Akbar ó tọrọ làwọn eléyìí sọ o ọ̀pọ̀ yẹn wá àṣẹ wa kóná ẹ̀ pẹ̀lú 25 kò ní wá ń jọ mí mọ́ òun gan ò ní ṣe mí mọ́ búlúbúlù ìtẹ̀sọ̀ yìí kò ní já sọmọ́ ọlá títóbi alukurahan ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run bọ́sẹ̀ pèmí náà ń wá sí nìbàdàn nù àwa gbé dáńfọ́lọ́ àtàwọn ọmọ kéwú arépo sí nígbà tí wọ́n gbowó kò náà àwọn tí làákàyè wọn ti lọ onímọ́tò lóhùn ó gba 35 nígbà tí wọ́n gbà kònà fún mi lọ́hùn wọ́n gba 9,000 wọ́n lè ti sórí ibú o bàbá rówó múrọ̀lé àbọ̀ tún jẹ gbèsè mọ́tò sí àmàlù yín dà wọ́n lónìí ìwà ń pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan àìgbà tówó pé tówó tún lé láì jẹ́ bẹ́ẹ̀ tú ká ni o Alhaji wa Bulbulu ìtẹ̀sọ̀ yìí kò ní já sọmọ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ọlá ìtòbí alukurahan ọlá la hawla wala quwwata.